Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a máa kó ìsinmi ẹ̀ ní. Ìsinmi aláyọ̀ la ó ṣe o. Títí ọjọ́ ayé wa, àmín. Àní fi lè ṣàṣewọ̀n. Jésù Olúwa wa, àmín. Ohun tá gbọ́ pàtó ní ọ̀sán yìí sí wákàtí tó yìí ń jà rìnrìn ní íńtánẹ́ẹ̀tì. Wọ́n bá ní wọ́n mú àwọn bọ́ìsì méjì ní Muritala Muhammed. Wọ́n fẹ́ jápa. Wọ́n ní ṣe máa ń ṣáàjì àwọn ẹrù tá máa ń gbé lọ sílùú òyìnbó. Ẹ ṣáà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Wọ́n ṣe máa ń ṣe fún wa. At the end of the day, wọ́n ṣáàjì àwọn bọ́ìsì yìí. Wọ́n náà lọ sí different countries. Wọ́n ní wọ́n ṣáàjì kínní. Wọ́n rí oògùn olóró nínú àpò wọn. Wọ́n ṣáàjì kejì, ìyẹn tún lọ sí different country. Wọ́n tún rí oògùn olóró. Wọ́n ṣe mú wọn lọ sí ọ̀dọ̀ àwọn NDLEA sí area wọn. Wọ́n ṣe mú wọn lọ nìyẹn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní interrogate wọn. Bó lẹ ń lọ? Bó lẹ ti rí oògùn olóró? Bó lẹ gbé lọ? Bó lẹ ṣe? Wọ́n bá ṣàṣọ wọn gbogbo. Wọ́n máa ń sọ àsọ pé bóyá àwọn tí wọ́n máa ń ràn wọ́n. Ẹ ṣáà wọ́n lè ṣe kó má dárúkọ náà. Wọ́n ní bó ṣe ń dárúkọ, bó ṣe dárúkọ Mariam. Olórí Mariam. Wọ́n ní ìyẹn náà wà nínú wọn. Wọ́n náà ti wá arrest Mariam. Wọ́n náà ti wá arrest o. Ẹ gbọ́ nǹkan táwọn èèyàn sọ. Wọ́n ní ọjọ́ kan ni tolóhun. Ọjọ́ gbogbo ni ti kíní. Ọjọ́ kan ni tó ní nǹkan. Ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ni tó ní nǹkan. Bẹ́ẹ̀ ni òun ló dífá fún Mariam. Wọ́n ní wọ́n ṣe lọ́wọ́ gan nìyẹn. Pé àwọn tó wà ní NDLEA pé up till now. Wọ́n ní àná ni kíní yẹn ṣẹlẹ̀ bí tàwa ṣe gbọ́ ni. So a ní ká wá gbé ìbòrùn yẹn sí wa létí. Torí a lè ṣe ká má sọ fún irú àwọn olólùfẹ́ wa. So tẹ bá tún gbọ́ yẹn sí kẹ́yìn náà kẹ́ tó wá sọ gbà. A máa gbọ́ eléyìí ń tà. Èèyàn wọ̀ máa sọ fún wa. Àǹtí wọ̀ máa sọ fún wa. Torí ẹ̀ mo ṣe ní kíákíá kí n sáré gbé sí wa létí. Kẹ́yìn náà lè mọ bó ṣe ń lọ. Wọ́n bá ní Mariam kan ti arrest pé ó rán àwọn bọ́ìsì pé kán lọ ní oògùn olóró. Wọ́n ní adábájọ. Àwọn náà sọ náà. Wọ́n ní olówó bá sọ olówó tó folówó proud tí ò jẹ́ ká gbọ́ràn ní ààfin. Tó fi owó ìwọ̀nba change tó ní tó fi intimidate kábíyèsí. Tó fi intimidate gbogbo àwọn olórí yẹn. A ṣe pé òun lówó owó wà. Wọ́n ní àṣé drug ló ń gbé. Pé wọ́n tiẹ̀ sọ pé importer and exporter ló sọ pé òun jẹ́. Ó tún gbọ́ pé ó tún wà ní tó gas. Wọ́n ní àṣé oògùn olóró ni kíní yẹn. Ó kàn fi yẹn bojú ni. Ó kàn fi àwọn yẹn bojú. Torí àwọn yẹn ṣe gbọ́ létí. Pé òun ṣe exporter and importer. Òun wà into gas and oil. Pé àṣé oògùn olóró ni. Wọ́n ní eléyìí gan. Wọ́n lé evidence kan tuntun lélẹ́yìí. Wọ́n ṣáà ti arrest ẹ̀. Wọ́n bá sọ pé ǹjẹ́ kò wá tán bí? Yọ̀kọ̀lú kò wá tán bí? Ìyàwó gbọ́kọ ṣánlẹ̀ ọkọ yọ̀kí. Bó ṣe máa mú wọn ni. Ọlọ́run Naomi ò sùn. Bẹ́ẹ̀ ni kì í tó gbè. Wọ́n bá sọ pé ṣé Mariam lè bọ́nu ilé ìbá? Owó wà. Ó lè fowó bèèlà rẹ̀. Àṣé oògùn olóró ni Mariam ń gbé. Òun ló fi fà tí ó fi rán àwọn bọ́ìsì méjì tó fi mú wọn mọ́lẹ̀ ní Muritala Muhammed. Wọ́n ní bá ṣe ń yọ sólà ń yọ gbọ́. Mẹ́gà o. So olórí Mariam. Aṣọ lọ́kànjú àná. Bó ṣe yẹ kó rí téèyàn bá ti ní ìtẹ́lọ́rùn. Tó bá ti ní ìtẹ́lọ́rùn ń gbogbo pátápátá. Òun ló máa
ló máa tọwọ́ bọ̀ tó máa tọwọ́ bọ̀ tó máa jìyà lóríṣiríṣi ṣùgbọ́n kò tán síbẹ̀ nítorí pé ó ti jẹ́ part and parcel of their life. Kí ló dé tẹ́ ẹ̀ fi Naomi lọ́rùn lẹ̀? Kí ló dé tẹ́ ẹ̀ fi Tádéníkàwò kó tiẹ̀ tó Tádéníkàwò ọmọ kékeré ọmọ jòjòló tí ò mọ̀ tún yàtọ̀ sósì? Ẹlẹ́dàá ọmọ yẹn the way tí ẹlẹ́dàá ọmọ yẹn jà ẹ̀ tí ì rí kẹ̀kẹ́. Wọ́n yìí máa kàbùkù, wọ́n yìí máa tẹ́ ju eléyìí lọ. Ṣé téèyàn bá jókòó jẹ́jẹ́ tiẹ̀ tí ò rí téèyàn rò tó ṣàǹgbàdúrà pé kọ́lọ́run kó tún tòun ṣe, kọ́lọ́run jẹ́ kí òun náà lè ṣoríire. Téèyàn bá ń rò yẹn, ṣọ́lọ́run ò ṣe ní bùkún òǹtọ̀hún. Ó di dandan òǹtọ̀hún á ṣoríire. Ṣùgbọ́n o, àwọn olórí wa àṣejù bàbá àṣetẹ́. Bẹ́ẹ̀ ni, wọ́n náà ti mú olórí Mariam. Ṣó tán àbó tán? Ṣó dàbí kí wọ́n tiẹ̀ jẹ́ kí kábíyèsí sinmi? Kí wọ́n jẹ́ kí kábíyèsí sinmi torí eléyìí ti pọ̀ jù. Pàá lónìí, pàá lọ́la. Tójú náà ò bá fọ́, rabọrabọ ló máa wo. Kí ló dé? Kí ló dé? Wọ́n sọ fún wọn láà ní gbọ́. Wọ́n sọ wọ́n láà ní gbà. Àfi tínú wọn yẹn ló máa ṣe. Tínú wọn yẹn kedere. Ó dìgbà náà nà. Ẹ̀yin èèyàn mi, ó máa ní kí n gbé sétí gbọ̀ wá pé kí ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Bàbí irú kí leléyìí, wọ́n náà fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ẹ̀. Àmà ríru eléyìí rí o, wọ́n náà fi ń dẹ́rù bà ọlọ́rọ̀. Mariam gbé oògùn olóró tó fi ràn. Ǹjẹ́ àṣírí ò ní tú? Ó di dandan àṣírí wọn máa tú. Àṣírí wọn máa tú. Nítorí kábíyèsí gan pàápàá. Èmi ò mọ̀ bóyá kábíyèsí torí pẹ̀lú gbẹ̀tugbẹ̀tu tí wọ́n sọ pé wọ́n máa ń ṣe nítorí kábíyèsí láàfin. Bóyá gbẹ̀tugbẹ̀tu yẹn ló tún wọn lọ ṣe ní ibi tí wọ́n ti mú un. Bóyá gbẹ̀tugbẹ̀tu yẹn, bóyá yẹn náà ló máa gbà á lẹ̀. Ogun wọn ti pọ̀ jù. Àwọn olóògùn ìkà ó ti pọ̀ jù. Orí Naomi máa mú wọn. Orí Tádéníkàwò máa mú wọn. Orí kábíyèsí ọ̀jàjà wa ó máa mú wọn. Nítorí láì nídìí wọ́n disturb ẹni ẹlẹ́ni. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń listen sí wa. Kí n sọ òyìnbó bẹ́ẹ̀. Torí nígbà tí wọ́n á sọ fún ẹni àwí fún ọba jó gbọ́, kí ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ lè bá wa subscribe. Mo ní kí n fi tó wa létí o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá fi tó kù sí comment pé olórí Mariam àwọn LDLA ti mú wọn ti arrest ẹ̀. Báyìí nítorí pé ó lọ gbé oògùn olóró fún àwọn boys àṣìṣe tó tún ṣe nìyẹn. Ẹ ṣé o ẹ̀yin èèyàn, bye.